ẹ̀yin tá ń lo oko rọ́bà ẹ kíyèsí ara kò sí nǹkan tí dídò àbí sex toy fẹ́ ṣe fún ọ tó fẹ́ dàbí oko ẹ má try láti make ọkùnrin useless ṣé ẹ rí àwọn oko rọ́bà yìí wọ́n ní detrimental effect lára tó bá pọ̀ jù ṣé ẹ rí àwọn sex toy industry tí wọ́n ń ṣe àwọn nǹkan yìí àwọn material tán fi ń ṣe wọ́n máa ń hàdìkún in excess ni latex wà ń bẹ̀ glycerin wà ń bẹ̀ bisphenol A PVC volatile VOC volatile organic compound gbogbo àwọn polymer materials àwọn latex yẹn náà fi máa ń ṣe so wọ́n á dẹ̀ bú sí in excess kó lè smooth kó má bàa gún yín lójú ara so gbogbo àwọn nǹkan yẹn òun ni wọ́n máa ń ṣe tó máa fi ṣe àwọn nǹkan yẹn then àwọn ọ́yì kan tí wọ́n ní pé máa bá wà náà gbogbo ẹ̀ tó bá pọ̀ jù wọ́n máa encourage growth of cancer cell ni gbogbo àwọn material tí wọ́n fi ń sàn dídò òun tó bá ti di wípé bóyá kinní nìsín go and read about the sex toy industry kó gbogbo àwọn material tí wọ́n fi máa sàn sex toy oko rọ́bà òun all these materials are made of latex and tó bá pọ̀ jù lára kò dáa so ẹ má try láti make ọkùnrin useless tó bá mọ̀ pé òòdókó mọ́ wá replacement fún oko there is no replacement for oko àbí òye ọba ẹ̀ ní ìsìn ọlọ́run tó dá oko kò dá alternative fún oko gbogbo àwọn dídò tẹ́ ń lò yìí ó máa bá yí ọ̀tá yín jẹ́ ni number one nìyẹn ó lè encourage growth of cancer cells tó dẹ̀ mo máa dà ẹ́ láàmú ń bò bó wá dàgbà tó wá lo dídò nígbà kékeré tó wá dàgbà tó wá nọ́ọ̀sì jẹjẹrẹ ojú ara ọlọ́mọjà yí ẹ̀rún number one number two ni pé sórí dídò yẹn kò lè take care through the first stage of intercourse excitement plateau orgasm and refractory stage kò lè take you through the stage yẹn so kò lè alleviate stress ẹ gbogbo àwọn iṣẹ́ tó kùnrin á ṣe lára ẹ in order to get you excited get you to orgasm and make sure that you are okay dídò lè ṣe because ìwọ fúnra ẹ náà lòun operate kinní yẹn so but at the end of the day you end up not alleviating your stress you end up not going through the first stages of intercourse and the same thing ni pé you don't bond you are bonding with plastic because sex man bring bonding due to the release of oxytocin so when you even release oxytocin by that act is not you see that oxytocin is not performing its function because who are you bonding with you are bonding with plastic and again dildo yẹn inanimate object ni o lè fi iṣẹ́ tí sex toy á ṣe tó kó á ṣe sex toy ò lè ṣe because oko is a living thing is a living organ tó jẹ́ pé even tí o bá thrust in and out tó wà nínú ẹ wàá feel pé life wàá mọ̀ pé life is inside you o lè fi wé rọ́bà tí ò ní tó jẹ́ pé yọkàn wà bẹ́ẹ̀ gbunduku náà ni fún àti wọn bá máa dára wọn láàmú lóru nǹkan báwọn o so ẹ mọ̀ tanra yín dídò lè represent oko dídò kò lè represent oko so mọ̀ tan rẹ̀ jẹ́ tó bá mọ̀ pé ọkọ tó fẹ́ ń hùwà burúkú sí ọ ọ̀fẹ́ mọ́ ọ dúró tó fọkọ mi ṣùgbọ́n kọ́ ọmọ lóò ní ìdí ọkùnrin kẹwàá rè mọ́ ra oko rọ́bà wọn bí gbẹ̀yàn bá ń tan rẹ̀ jẹ ni kò lè alleviate stress ẹ kò lè take care through the first stages of sex kò lè you be bonding with plastic ni ó sì máa aggression pé òrókódó sì máa wà lára ẹ I'm telling you then ó lè fún ẹ cancer then it is a non-living thing tó jẹ́ pé kò lè perform function oko then kò lè fún ẹ ní àtọ̀ gbogbo àti ẹni wọ́n bomi sí wọ́n fòróró wọ́n ṣe gbàsá fẹ́ẹ̀kì ní gbogbo yẹn ṣé ó fi omi ó fi wé fluid ó fi lè wé seminal fluid ọkùnrin tó ní gbogbo hormones tó ní melatonin tó máa mú ẹ sùn tó ní prolactin tó máa mú ẹ relax tó lẹ endorphin tó máa make you feel good tó ní èwo ló máa ń bond yìí oxytocin tó ní dopamine tó lẹ endorphin ó fi gbogbo yẹn ó fi wé ordinary omi tí wọ́n ti mix mọ́ chemical tí wọ́n bá yín tí wọ́n tà fún yín tí ó kàn fún yín ní cancer lùwọ́ ọ máa fún ọ̀tẹ̀ cancer ni so dídò kò lè ṣiṣẹ́ oko dídò lè ṣiṣẹ́ oko dídò lè fún ẹ lóyún oko ló máa fún ẹ lóyún má lọ kó àìsàn bọ́ra ẹ lára and again ṣé ẹ ràn tán máa lo dídò wọ́n máa ní urinary tract infection ẹni tí ò lè clean ni ẹ if you don't know how to clean it wọ́n á ní wọ́n ṣe fluid kan tí ó bá wá fluid tí ó bá wá ṣe fluid wọn mọ̀ sun ni ṣé ò ní tán ṣé fluid yẹn omi yẹn ò ní tán so ó fi yẹn wé oko tó wà lára èèyàn tó jẹ́ human being tó wà alive artificial cannot be equivalent to natural
wá oko gidi tó o máa fẹ́ ọkọ tó bá dẹ̀ mọ̀ pé ò nídìí oko má wulẹ̀ lọ kó dídò jọ sílé ọkàn máa kó bára ẹni tó bá yá fún ẹ mental problem ó sì máa kára kiri àdúgbò náà ni. The warmth that comes with having interaction or enjoying the fellowship of the opposite sex cannot come with dido. So ẹ má try láti make ọkùnrin useless láti sọ pé ẹ nídìí oko pátápátá láàfọ́jú kùbọ̀kùbọ̀ làdẹ́ tẹ bá mọ̀ pé ò nídìí oko má lọ wá tó fi represent oko kò sí nǹkan kan tó lọ́rùn tó dókó dọ́tà native fòkó ẹ̀yin dídò ẹ̀yin tẹ́ ń ṣe dídò ẹ̀sọ́ ara yín ó máa fún yín ní problem ni o health problem ló máa fún yín tó bá yá ò ní rí ọkùnrin ní rí èèyàn gidi mọ́ ọmọ rí ẹ nírí wípé they are not normal human being ni àbí òye ọba ẹ̀ ní ìsìn bẹ́ẹ̀ sì bá dá èèyàn mọ́ tó ń gùn bẹ́ẹ̀ kan bá wà burúkú sí ọ gbàdúrà kọ́ ló ń gbé èèyàn gidi pàdé ìrìn àjò ayé rẹ lọ́wọ́ àyàn dídò láàyè òun bí ìgbà bá kọ lẹ́tàsì kánsà ni o tó bá pọ̀ jù torí ẹlòmíì ò ní wo fídíò ìdílẹ̀ tí ó ní wọ́n ní pé kinní kan mí ní ọba ti ṣe pé kinní ní ọ̀sàrè fún ọ bẹ́ẹ̀ lòmíì ti rely lé tán yányán 100%. You can't rely on dídò lè wé oko dídò lè ṣiṣẹ́ oko mọ̀ọ́yán o iléeṣẹ́ landness homes and property ẹ wá ara ilẹ̀ anílẹ̀ mọ́níyà anílẹ̀ ní arúlógún ọjọ́ anílẹ̀ nídò ológun ẹrú ilẹ̀ wà ní next cedar city along ìṣẹ́yìn ògbómọ̀ṣọ́ road ilẹ̀ ń bẹ́ẹ̀ a ní ṣọ́ọ̀bù ní olúyọ̀lé modern market ní ìbàdàn ó dojúkọ títì báyìí ní títì ọlọ́dà ẹ wá ara lẹ̀ bí a tẹ́ bá ti ẹ̀ra lẹ̀ ní ìsìn tí ọkàn yín bá ti balẹ̀ ẹ lè fọkàn balẹ̀ gbogbo dídò tẹ́ kó pamọ́ ẹ kó dànù ẹ fẹ́ ọkọ ẹ nìbó kó jà mọ́ gbogbo ẹ̀yin tẹ̀yìn okó lódì tẹ́ èèyàn dídò láàyò gbígbé èèyàn ọba mọ̀ yìí kó ni o mọ̀yán o wọ́tọ̀ bá lọ́kọ mọ́ lọ́ọ́ dókò lẹ́gà o okó dídó àti àti má rí lọ́ wà fún o bàbá sì wọ́ òṣèlú sí ń tọ́kàn mi bẹ́ẹ̀ àmọ́ bó ti rí nu dídò kò lè ṣiṣẹ́ okó o.